Oh yes. Ejeka, come up. Let's come up. Let's come up. We got to come up. Yeah. Yes, welcome back. Yeah, let me stop the Wasiu something. Yeah, Emma Binu, kini phone stand me. Oti kon. Good morning, everybody. Good morning. Right. You saw what I put on the on my post, that the celebrities of our so-called Nollywood. Yeah, Nollywood. We have the English set, we have the Yoruba one, we have the Igbo, we have the Hausas, but it's only this our Yoruba one that is giving us a headache on the social media. First and foremost, if you can help me send this to Nkechi Blessed. I am not in any way attaching Ọlọ́run ní jẹ́ níbi táwa bá dé yìí nínú ayé àti nínú industry yẹn Ọlọ́run ní jẹ́. Right. I think 4 years ago, or was it 4 years ago, nígbà tí ọ̀rọ̀ Toyin Abraham àti Aunty Lola, welcome on board, ma. Ẹ̀gbọ́n mi, ìyàwó mi, I love you the way you joined this show. I love you. Àwọn àwòkọ́ṣe tiwa rè. Nígbà tí ọ̀rọ̀ Toyin àti Lizzy ṣẹlẹ̀, I was the one that came out. No, má worry. Olúṣèyí Ọmọníkẹ́, má worry. Nobody, they wọ́n bí wọ́n dá. Àwọn ẹ̀gbọ́n tèmi wà lórí show yìí tí mi ò dẹ̀ rude sí wọn rí nínú industry yẹn. Bóyá ìrude sí Aunty Lola rí ló mú wọn fẹ́ ẹ̀gbọ́n mi o. Bóyá ìyẹn náà wò wípé bá ṣe ń ṣe nílé wa nìyẹn, so má worry. I came out. And when I came out, what I said, thank you, Santi. What I said 4 years ago, ó ṣẹlẹ̀ eventually. Mo ní Lizzy, Toyin, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yín di nǹkan tó máa dé Facebook fracas. Torí tó bá débẹ̀ kò ní dá. But tó débẹ̀. Irú ẹ̀ làwọn ọmọ Nollywood yìí tún fẹ́ àwọn yẹ̀yẹ́ braids. Aunty Lola kẹ́ máa gbọ́ ẹjọ́ nítorí ìtọ́lọ́run. Something needs to be done. Something, I will continue to do this show until Tampa, ANTP àti movie ambassadors tó máa fi ní meeting together, tó máa reach accord wípé any yẹ̀yẹ́ braids orí burúkú kan tó bá bọ́ sórí social media láti dent image association yẹn, bó bá jẹ́ ANTP ló wà, táwọn ANTP bá ti kọ́, movie ambassador gbọ́dọ̀ gbà, Tampa náà gbọ́dọ̀ gbà. Kò dẹ̀ sí bó ṣe máa ya fíìmù, censor board kò ní censor ẹ̀. I think this is the time they have to do that, because wọ́n fi dent yẹn, wọ́n fi rí àwa tá jẹ́ ìyà nídìí iṣẹ́ yìí, wọ́n fi rí wa lára, wọ́n fi rí ẹ̀yin ọ̀gá wa tẹ́ jẹ́ ìyà, Aunty Lola Ìdíjẹ́ tẹ́ jẹ́ ìyà nídìí iṣẹ́ yìí, wọ́n fi rí wa lára. Kí ni nǹkan tó dé? Wọ́n sọ wípé ọmọ ọ̀yá méjì wọ́n máa ń sowọ́pọ̀ láti bára àtajà ni. Kò ń ṣe wípé kẹ́ máa bára yín jà. Kẹ́ má lè pera yín sí kọ̀rọ̀, fẹjọ́ ara yín sunra yín. Kó bá jórí social media lẹ ti máa sọ̀rọ̀ ká tán. Débi tẹ́ fi ń fi ọmọ búra yín, èèyàn kan bímọ, èèyàn kan ò bímọ, kíní kan, ìwọ àǹtí tẹ́ bímọ,
Ọlọ́run á bẹ̀ wá àwọn ọmọ ẹ̀ ò ní sunkún lórí wọn o ò dẹ̀ ní mọ̀gbẹ̀yìn ayé èèyàn kankan nu wọn. Ìjọ rántí Ṣéwù Ṣàgàrí dẹ̀ máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu yín sọ. Ìwọ àǹtí tó bú wípé o ò bímọ ó ti gbàgbé ni. Ìjọ Stipelina tó fi ọmọ bú Anna ìjọ yẹn lọ́lọ́run gbàdúrà Anna. Anna wá bí ọmọ ó bí Samuel tó jẹ́ pé gbogbo ọmọ tí Pelina ti bí fún Elikena wọn ò gbọ́ orúkọ wọn. Samuel nìkan ló gbógo ìdílé yẹn yọ. Òun ló gbé yọ. So ìwọ tó bá bímọ tó wá ń fi ẹni tí ò bímọ tó fi ń ṣe yẹ̀yẹ́ tó ń fọmọ bu ó dẹ̀ rántí Ọlọ́run. Ó dẹ̀ rántí pé kò ń ṣe mímọ̀ ṣe tiẹ̀. Ẹ wo ọ̀rọ̀ tẹ́ ń fà yìí. MC Olúọmọ ò ràn yín ní gbogbo ìjà òṣì tẹ́ wá ń jà lórí social media yìí. Dẹ̀ fi Madam Ṣàjẹ́ tó kó gbogbo yín débẹ̀ dẹ̀ fi ṣàríkọ́gbọ́n. Ẹ wo Kẹ́mi Kórèdé, most of you tẹ́ ń jàjà òṣì lórí social media yìí. Kẹ́mi Kórèdé ṣíwájú yín dé industry yẹn. Jìnnà ó ṣíwájú yín dé industry yẹn. Tó bá dẹ̀ léèyàn mọ MC Olúọmọ, èmi àti Kẹ́mi Kórèdé la kọ́kọ́ mọ̀ nínú industry yẹn. Nígbà tí bàbá Ìjẹ̀ṣà ṣì ń gbé charity, àwọn ọmọọṣẹ́ tèmi méjì wọ́n ń gbélé àwọn MC Olúọmọ ní lóṣòdì àwọn Táyé Kọ́yìn. Bá ṣe mọ MC Olúọmọ nìyẹn kó tó di pé Ronke Òṣòdì wà mọ́. Èwo lẹ rí tó bọ́ síta tó wá ń pariwo. Bímbọ́ Success bàbá ẹ̀ ló train MC Olúọmọ. MC Olúọmọ ló kù fún Bímbọ́ ní bàbá. Ìjọ wo lẹ rí Bímbọ́ Success tó bọ́ sórí social media kó wá máa ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Ẹ ń jà, ẹ ń pariwo, èèyàn kan follow èèyàn kan, èèyàn kan ò follow èèyàn kan. Ayé làwa wà ńgbà tí Lateef Dòsùnmù àti Wàhábì Dòsùnmù mo sì sọ lánàá. Ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. Látílẹ̀gbọ́n, Wàhábì làbúrò. Ayé la wà náà. Wọn ò torí náà para wọn. Kí ni nǹkan tó dé? Gbogbo àwọn tẹ̀dẹ̀ ń torí ẹ̀jà yìí ń sìn. Tẹ́ bá máa wò ó ń sìn yìí. Ẹni Tinubu àti ń rí káàkiri Tinubu àtàtìkù bọ́ ṣe ń yọ̀ mọ́ra wọn bọ́ ṣe ń ṣeré bọ́ ṣe ń ṣe gbogbo ẹ̀. Tọ́ bá bọ́ sí closed door tọ́ ń bára wọn ṣeré wọ́n máa fi gbogbo yín ṣe yẹ̀yẹ́ ni. Wọ́n máa fi gbogbo yín ṣe yẹ̀yẹ́ ni. Tẹ́ bá dá wàhálà alẹ́ ń sìn ẹ̀yin youth mo ṣàfọlọ́run bẹ̀yìn ẹ má protest o ẹ má protest mo fọlọ́run bẹ̀yìn ẹ dẹ̀ sáfẹ́mi yín ẹ má bọ́ síta pé ẹ fẹ́ gbèjà èèyàn ẹ jọ nítorí tọlọ́run. Tọ́ bá bẹ̀rẹ̀ sí pààyàn àwọn táná pa ní EndSARS ṣé báwọn youth tí ìyá wọn ò nágbára tí bàbá wọn ò nágbára àwọn lọ́fẹ̀mí ṣòfò ní EndSARS náà àwọn lọ́fẹ̀mí ṣòfò kí lè bára yín jà nítorí Ọlọ́run ẹ torí pé ẹ fẹ́ lọ sẹ́dẹ̀ ẹ̀yin yẹ̀yẹ́ bírètì ẹ torí pé ẹ fẹ́ lọ sẹ́dẹ̀ ẹ̀dẹ̀ bá ẹ̀dẹ̀ jẹ́ ẹ ti wá ń bọ̀ látẹ̀dẹ̀ ń sìn ẹ̀dẹ̀ bo lẹ fẹ́ bọ́ sí ẹ̀dẹ̀ wo lẹ̀yin fẹ́ bọ́ sí àwa jìyà aṣẹ́ yìí ni o àfokó wọbẹ̀ o Ọlọ́run àdẹ̀fọlóṣó wọbẹ̀. Most of you I can say it categorically nígbà táwa ń ṣiṣẹ́ tá à ń kọ́ iṣẹ́ yìí lójú méjèèjì tá a bá fẹ́ lo aláṣẹ́wó kò sí kankan nu wa a ní dignity yẹn àǹtí lọ́láwà lórí show yìí mo dẹ̀ mọ̀ pé lára àwọn ọ̀gá mi máa wà ń bẹ̀ báyìí a ní dignity yẹn débi wípé a ní gbà ká ṣe pàtì aláṣẹ́wó prostitute a ní gbà wọ́n máa lọ mú àwọn èèyàn lójú ẹlẹ́gba lálẹ́ navenue àwọn aṣẹ́wó tó jẹ́ professional àwọn náà máa lò nígbà tó bá lò wọ́n tán ló máa di pé tó máa ti fẹ́ láyé aṣẹ́wó wọ́n máa lọ mú wọn àìmọye ọmọ gáràjì náà tó máa lọ mú ní Kétu tó máa mú lóyìnbó tó máa mú láìláńdì I could remember ntí lọ láre orúkọ tọ́lọ́ ń fún wọn lé ní ìdíjẹ́ nígbà tí wọ́n ń ṣe fíìmù yẹn ẹni tó kó sómi lórí bíríìjì Ìdúmọ̀tà ní Kata bridge kò ń ṣe ní tíátà lára àwọn bọ́ìsì tó wà ń bẹ̀ tọ́mọ̀ ọwọ́ ẹ̀ lálàdé arómirẹ́ lò lọ́dún náà lọ́hùn-ún but onítọ̀hún yẹn eventually ó di star kí lẹ wá ń pọ́nlé ǹjẹ́ ìjìyà aṣẹ́ yẹn mélòó nù yín náà máa ní kó bọ́ sórí stage tó máa lè ṣe mo challenge yín ká arrange kí n wá sí Nàìjíríà kẹ́ wá bọ́ sórí stage mélòó nù yín ló lè bọ́ ẹ̀dẹ̀ ń pera yín lóní tíátà. You can only face the camera. Whereby, when you made a mistake, they will cut you, the director will cut and they will tell you to retake. They will tell you to retake. It's not as if you can face crowd on the stage. Kí ni nǹkan tó dé? Pẹ̀lú bí àǹtí Jọkẹ́ Jacobs bó ṣe close mọ́yàwó Sanwó-Olú tó.
Ó dọjọ́ mélòó tẹ́rí tó bọ́ sórí social media tó wá ń ṣe nǹkan tẹ́ ń ṣe yìí. Ó di ọjọ́ mélòó tẹ́rí tí Madam Ṣàjẹ́ bọ́ sórí social media bó ṣe close mọ́ MC Olúọmọ tó wá ń ṣe lè. Gbogbo àwọn Jídé Kòsọ́kọ́, gbogbo àwọn Ọ̀gá Bello. Ó di ọjọ́ mélòó tẹ́rí wọn tó wá ń ṣe nǹkan tẹ́ ń ṣe yìí. Kí ni problem yín? Must I follow your candidate? Must you follow my candidate? Ẹ dẹ̀ ṣe bí ẹni pé ẹ̀yin nìkan lẹ ń ṣe politics. Àwọn tó ń ṣe politics lójú méjèèjì tó jẹ́ real politician tí kò ń ṣe nítorí owó tẹ́yìn bá lọ. Ó dẹ̀ mélòó tẹ́rí wọn tó bọ́ síbí. Fẹ́mi Adébáyọ̀ ó lè jẹ́ ni tí bàbá ẹ̀ dìbò fún kọ́ lòun dìbò fún, kò dálé wọn rú. Tóyè Abraham ibi tó lọ kọ́lọ́kọ́ ẹ̀ ń lọ kò dá márèjì wọn rú. Tóyè Abraham àti Ìyábọ̀ Òjó tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n tẹ́nibọ́dì ò lè yà wọ́n. Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ náà gbà kò dá relationship wọn rú. Kí ni nǹkan tó dé? Wọ́n fún èèyàn kan lówó, èèyàn kan ti gba 90,000, èèyàn kan ti gba iye kan, èèyàn kan ò bímọ, èèyàn kan ò ṣe kinní, wọ́n rẹ̀ǹtì ilé fún èèyàn kan. What kind of rubbish is that? What kind of rubbish is that? If you are not lettered before you come to the industry, when you got to the industry, why can't you learn? Why can't you give yourself dignity? If you are Omoju Titi Omalashewo before you come to the industry, when you got to that industry, you need to respect the industry. Some of us will not take it from you, most especially me. I am not, because I suffer in that industry. I have most of my boss on here. I suffered in that industry before I got to where I am today. And I am not leaving that industry. Gbogbo ẹ̀yin àsáwọ̀ lọ́lọ́run máa bá wa lé dànù. Gbogbo ẹ̀yin èpò tẹ́ fẹ́ bà the common industry yẹn jẹ́, lọ́lọ́run máa bá wa lé dànù. I am on your matter now. Let's call a spade a spade. Táwọn ọ̀gá mi bá wà lórí show yìí, I will appreciate it, and I'm still going to send this show to their inbox one after the other. All of you have to unite this time around because of our àsáwọ̀ burúkú yìí. Àti ANTPO, àti movie ambassador, àti Tampa, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Reach an accord. Wípé ẹni tí Tampa bá ti lé, ANTPO lè gbà mọ́. Kò lè lọ member ANTP kò dẹ̀ lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Ẹni tí ambassador bá ti lé, Tampa ò lè gbà mọ́, kò lè bá wọn ṣiṣẹ́. Bóyá yẹn máa jẹ́ kí orí wọn pé, ó máa set brain wọn sí factory setting. Ó máa jẹ́ kó rí wọn pé. Kí ló dé? A lè rìn káàkiri tó bá ń búyàn, most especially lórí Facebook. Tó bá ń lá ní báyìí, wọ́n máa kó everybody pọ̀ ni. Wọ́n máa bú àwọn ọ̀gá wa lóbìnrin lọ́kùnrin, wọ́n máa ṣépè fún wọn lórí Facebook. Wọ́n máa ṣe oríṣiríṣi. Ẹ̀yin lẹ fà now. That has not been happened before. Ẹ̀yin lẹ fà now. Kí ni nǹkan tó dé? Kí ni problem? Ẹ wo Claron Shukura. Ẹ wo mama woman this Okonkwo patience. Ó di jáwọ́. Tẹ́rí wọn tó bọ́ sórí social media tó ń ṣe òṣì tẹ́yìn ṣe yìí. Kí ló dé? Ẹ wò pẹ̀lú bí ọmọ kí náà pè lẹ́gẹ́ or something that boy. Bó ṣe bú Ìyábọ̀ Òjó tó lánàá. Ẹgbọ́n tí Ìyábọ̀ Òjó máa jáde alábùrò òun ni. Àní nígbà tó yá ó bẹ̀rẹ̀ sí ṣẹ̀fẹ̀. Ó ń jó, everybody ń wò. Ó sọ di yẹ̀yẹ́. Kò ń ṣe pé nǹkan tí bàbá yẹn ṣe fún òdùn náà. Kò ń ṣe pé bí bàbá yẹn ṣe ń kọ̀lẹ̀ out òdùn. But ó mọ̀ pé òun ní dignity, ó mọ̀ pé òun lórúkọ. Ó mọ̀ pé po lòun rù. Oníyanjú ò gbọdọ̀ bá tòun jẹ́, ó mọ̀ pé aṣọ àlà lòun wọ̀. Elépo ò gbọdọ̀ súnmọ́ òun. Ó lò ó. Ó kàn ń dá sí yẹ̀yẹ́, ó yá bẹ̀rẹ̀ sí ijó, ó ń ṣe gbogbo ẹ̀, ó ń ṣẹ̀fẹ̀, ó ń ṣe everything. MC Olúọmọ tí gbogbo yín amaten glamour ten ṣe gbogbo ẹ̀. Ó ti jáwọ́ lẹ́rí tó bọ́ sórí social media, gbogbo àwọn tó ń bu tó wá ń attack wọn. Ṣé wọn kì í bu ni? Ṣé wọn kì í bu ni? Tinubu tẹ̀ ń pariwo, Obi tẹ̀ ń pariwo, Atiku tẹ̀ ń pariwo. Ó di ẹ̀mélòó tẹ́rí wọn lórí social media tí wọ́n wá attack àwọn tó ń bú wọn. Ṣé wọn kì í bú wọn ni? But because of what they carry. Did you carry anything? Carry anything. Carry body yín ọyàn àtòbó yín nǹkan tẹ́ carry. You did not carry anything.
ẹ wo bí wọ́n ṣe fún family Tóyìn Àìmákù, ẹ wo gbà tọ́kọ ẹ̀ jáde, ẹ wo ohun tọ́kọ ẹ̀ rọra lò, ẹ wo nǹkan tó gbé sórí kíní tó kọ. Kí ló dé? Àwọn tó ní orúkọ tó ń protect dignity wọn nìyẹn. Bẹ́ẹ̀ náà la máa rí yín party tó jẹ́ pé máa jọyàn jùdí káàkiri, máa lọ table from table lọ máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Ẹ ń tìyàn lójú. Ẹ ń tìyàn lójú, let's call a spade a spade. Ẹ ń tìyàn lójú. MC Olúọmọ ò ràn yín ní nǹkan tẹ́ ń ṣe yìí. Kí ló dé? Ó jẹ́ ká MC Olúọmọ lé gbogbo yín dànù ni, because eventually you couldn't deliver that state for him. Pẹ̀lú gbogbo bó ṣe ń tọ́jú yín tó help yín tó, you couldn't deliver the state for him. Téèyàn bá ń tẹ̀lé yẹn máa fi gbogbo ara yín tẹ̀lé ni. You go house to house. You have a lot. Go back to anybody one after the other. Nígbà táwa ń ṣe politics ní Nigeria, we will go out to house. We will convince them. Kò ń ṣe kí gbogbo yín kóra yín pọ̀ sójú títì. House to house, individually, àwọn tẹ́ súnmọ́, ẹ lọ bẹ̀ wọ́n, ẹ lọ ṣe gbogbo ẹ̀. Ẹ dẹ̀ ní sùúrù, ẹ ní fi ṣe jàgídíjàgbọ́n. Nǹkan jàgídíjàgbọ́n, anything that involve violence, the result can never be good. The result, gbogbo yín sì ẹ lọ máa wò, ẹ lọ wo fan base yín kó tó di pé election day. Kó tó di pé bẹ̀rẹ̀ sí kóra yín jáde. Ẹ wá lọ wò ó sìn, ẹ tún wo between now and next week. Kẹ́ wo bí gbogbo àwọn ìròyìn ṣe máa jáde. Àwọn fíìmù yín tẹ́ ti release lórí YouTube, ní Netflix, ní gbogbo ẹ̀. Ẹ lọ wo àwọn tó ti wò sẹ́yìn. Any film tẹ́ bá máa release nsìn, ẹ wá máa wo àwọn tó máa wò. Anybody that want to be my moderator can come on. Ẹ wá máa wo àwọn tó máa wò. Kí ni nǹkan tó dé? Bàbá náyàn tẹ nóbò tẹ ń tà kiri, àwa ò ní o. Àwa ò ní o. A dẹ̀ ní orúkọ tó sàn. Ibikíbi tó bá ti máa dárúkọ Àṣàbí Olóríṣà, wọn lóbìnrin yẹn burú. Yes, mo burú. Kò dẹ̀ ń ṣe pé mo wicked, mo stubborn, mo ní principle. I have my principle. Màá dúró lé lórí ni, kódà kẹ́lẹ́ fẹ́ pa mí. I will stand on that point. Tí gbogbo àwọn èèyàn máa dẹ̀ mọ̀ wípé nǹkan tóbìnrin yìí ń sọ òótọ́ ni. Ẹ̀dẹ̀ sọ gbogbo wa nínú industry yẹn. Most of you kẹ́ àsáwọ̀ níyí. Àsáwọ̀. Bí pé kí boyfriend yín jẹ́ kan náà àwọn ọ̀gá wa kan gbé yín wá sí location. Kẹ́ máa lobby. Ẹ jẹ́ bá ń fún girlfriend mi, ẹ jẹ́ kó ṣe sí nǹkan, ẹ jẹ́ kó ṣe kankan. Kọ́ fún yín kẹ́ ṣe kẹ́ gbàbẹ̀ di yẹ̀yẹ́ brètì. Mọ́ wa lọ́wọ́. Because you did not suffer for it. You didn't. I will continue to refer to any of my oga that is on this show this morning. They should testify. They should testify. 1996. January 3rd, okay, Gigbo. Labekuta, I can never forget. They were recording the movie. Movie Mama Reluni. Ìyàwó Bàbá Ògúngbè. They were recording that movie. Ọmọ mi dẹ̀ wà Gbémilékè Olúwa ló mú ìwà kí n ṣe nìyàn yẹn torúkọ ẹ máa rò títí ayérayé lágbára Ọlọ́run. Tọ́wọ́ ọ̀tá ò ní ká, tí kú ò ní gbà mọ́ mi lọ́wọ́, tárùn ò ní gbèdè fún mi àti gbogbo àwọn ọmọ tiyín náà. Alade Arobire was the one directing that movie. Mo on the 2nd, bóyá wọ́n lọ ṣèkó mọ́ bọ̀dá Abe Lanre, àbí wọ́n lọ ṣe birthday bọ̀dá Abe Lanre. No, àwa ti débẹ̀, a ti dé Abẹ́òkúta láti on the 31st láti wà ńbẹ̀. My baby was with me. Gbogbo wa wà nínú compound yẹn báyìí, a tẹ́ ní sílẹ̀ àṣẹ gbogbo ẹ̀. Tọ́pẹ́ Àlàbí, Alade Aromire ló train ní orin tó ń kọ́lé ní motivation yẹn. Alade Aromire ló encourage ẹ̀, ló motivate ẹ̀. I can say it until Olawa and Bibai. Tọ́pẹ́ Àlàbí was there. Níyì Ọlátúndé, òun ní continuity, òun àti Tọ́pẹ́ Àlàbí wọ́n ń ṣeré, wọ́n máa ń pera wọn lọ́kọ àtìyàwó. Ibi tó ti ń ṣeré ipá yẹn táwọn èèyàn wá pariwo ní Gbémilékè tají ló sunkún. Bó ṣe sunkún báyìí, àwọn tó wà ń ta níta tó ń wòran àwọn ará àdúgbò ní gbogbo wọn náà pariwo. Lálàdé sọ pé Yàyà Junior, níyì kọ́ ló ń foríjì, ó dẹ̀ gba Junior, ó gba Gbémilékè lọ́wọ́ mi, ó fẹ́ gbé bọ́ síta. Ní Alade Aromire kọ́ ló ń foríjì ọ̀gá mi lónìí gbé fún yẹn, ó yá gbé wọnú ilé lọ.
mo dẹ̀ gbọ́mọ yẹn wọnú ilé lọ. Níyì dẹ̀ bọ́ síta wípé kóun lọ stop àwọn tó ń pariwo níta. So kí àwọn tí wọ́n wà lórí sẹ́ẹ̀tì, it was Remi Shita àti àǹtí Jùmọ̀kẹ́ ọmọge London àbí kí láǹtí yẹn star nígbà yẹn tó wà Ìbàdàn. Jùmọ̀kẹ́ Coker. Àwọn náà wà lórí sẹ́ẹ̀tì. Bí Níyì ṣe bọ́ síta ni ẹ̀pọ̀ kẹ́jẹ́ kóun bọ́ síta kóun lọ stop àwọn tó ń pariwo ń ta. Tóun bá ti stop wọn, òun á fún yín ní sign. Then àwọn people yẹn á lè bọ́ síta because the couple have to come out láti inú ilé. Bí Níyì ṣe bọ́ síta nìyẹn. Bó ṣe bọ́ síta báyìí, wọ́n ti dúró síbi àwọn tó ń fi ẹ̀jẹ̀ èèyàn renew owó wọn. Wọ́n dá níbọn ní àyànà ti dá níbọn. 62 places ní ọta àbọ̀ ti wọ àyà ẹ̀. Ká ní wọn ní kí n gbọ́mọ mi lọ́wọ́ ẹ̀ tó gbé bọ́ síta. Ó máa gbọ́mọ yẹn sáyà báyìí ni. Kí ni ìbá máa sọ lẹ́nìí? Ẹ̀yin wá sọ pé ìyà òṣìwò lẹ jẹ nínú iṣẹ́ yìí. Ọmọ kan ṣo bíi bílíọ̀nù tọ́lọ́run fún mi. Tójú ọmọ yẹn dẹ̀ pọ́n mi kó tó di pé mo ní láyé. Gbogbo Abẹ́òkúta dàrú lọ́dún yẹn ni. 1996. Gbogbo Abẹ́òkúta dàrú ni. What are we now saying? Àbí gbà tá máa lọ gbogbo ìgbà yẹn kò ń ṣe pa fẹ́ràn nú fíìmù o. Kán rán wa lóúnjẹ, ká kó aṣọ, ká bá wọn lọ aṣọ àwọn ọ̀gá wa lọ́ṣọ́, ká bá wọn pọnmi, ká bá wọn ṣe whatever tán bá máa ṣe. Èyí tó máa wà lọ́dọ̀ costumier nú wa, èyí tó máa wà lọ́dọ̀ makeup artist nú wa, tá máa wo bó ṣe ń ṣe. Ìkọ́ tá ń ṣe nìyẹn for so many years. Àgbáwájú kámẹ́rà kọjá o. Tí Ayọ̀ Mọ́gàjí bá wà lórí show yìí, ó lè sọ sí. Àgbá iwájú kámẹ́rà kọjá for so many years. Àgbá kọjá o, adẹ̀ wà ńbẹ̀. Nítorí ẹ̀yin ní lọ́ọ̀kì ń sìn yín. Tó bá ti gbé yín wá sí girlfriend, pàó ẹ ti wọ bẹ̀. The only thing wọ́n kàn nìkan lọ brush yín up ní kọ́kọ́sì kan, bóyá oríire kọ́kọ́sì, bóyá ọdún fá kọ́kọ́sì, bóyá fàdé yìí kọ́kọ́sì. Ó ti tán. So kí ni nǹkan tẹ́ wá ń sọ? Gbogbo yín, I am still saying it. Kẹ́mi Kórèdé ó sì ní ọyìn dànù nídìí iṣẹ́ yìí. Ìjọ́ wo lẹ rí kó wá ṣe rádaràda tẹ́ ń ṣe lórí social media yìí? Ìjọ́ wo tẹ́ wà tẹ́ ní dignity? Tẹ́ wà tẹ́ respect ibi tẹ́ ti ń jẹun, àbí ẹ mọ̀ pé bí tẹ́ ti máa jẹun ni. Ókè gbogbo yín ti dé látẹ̀dẹ̀ ń sìn yín o. Ẹ̀dẹ̀ wo lẹ fẹ́ wọ̀? Nítorí àwọn fans yín lẹ̀dẹ̀ yín. Ẹ ti dà wọ́n nù. Ẹ̀dẹ̀ ti dé látẹ̀dẹ̀ ń sìn. Ẹ̀dẹ̀ bo lẹ fẹ́ wọ̀? Kí lẹ fẹ́ máa sọ fáwọn fans yín? Tẹ́ bá wá fẹ́ release fíìmù kan wá tún bọ́ síta. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ lọ bá mi wò lórí YouTube o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kó wó wọgbó. Ẹ wá máa bẹ̀ wọ́n. Àjọpọ̀ mọ àlè làwọn fans yín náà tán bá lọ wo fíìmù yín again. Ó jẹ́ kán show yín. Ó jẹ́ kán show yín. Tẹ́ bá wá tún lọ ń bẹ MC Olúọmọ sí, ó jẹ́ ká MC Olúọmọ show yín pé state tó ń gbélé yín lọ́wọ́ ẹ kọ̀ láti deliver ẹ̀ fún òun. Ẹ kọ̀ láti deliver ẹ̀ fún òun. Ó jẹ́ kí MC Olúọmọ show yín. Ó jẹ́ kí MC Olúọmọ kó show gbogbo yín. Nítorí nǹkan tẹ́ ń ràn yìí, nǹkan tẹ́ ń ṣe yìí kò ràn yín. Wàláì kò ràn yín. Queen of Jesse, I recognize you, Anike. Kò ràn yín. Kí ni nǹkan tó dé? Ẹ̀dẹ̀ ń dójú tì wá. Bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ before you know it. Àádọ́dọ̀ àwọn bloggers orí Facebook. Before you know it, ẹ máa sọ di fracas. Àwọn tó ń jàjà wọn jẹ́jẹ́, èèyàn kan máa support eléyìí, èèyàn kan máa support eléyìí. Wọ́n wá máa fi yín gbá bọ́ọ̀lù láàrin ara wọn, wọ́n tún máa jà. Ẹ wá bẹ̀rẹ̀ sí dẹ́ǹtì image industry yẹn mọ́. They have to. I am going to do it as a duty. Láti máa ké sí àwọn president association yẹn mẹ́tẹ̀ẹ̀ta. Kọ́jọ́, unite for the sake of that industry, for the sake of us that really suffer in that industry. Kọ́jọ́, ẹni tí Tampa bá ti lé kò gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ ambassador, kò gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ ANTP. I think that one will serve you. That one will serve you. Kí ni nǹkan tó dé? Ẹ ṣe fi Kẹ́mi Kórèdé ṣe sample, ẹ ṣe fi Madam Ṣàjẹ́ tó ń kó gbogbo yín kiri, ẹ ṣe fi ṣe sample.
ẹ wà ntí lọ́lá ẹ ní rí ìyàwó mi nídìí ìranù èmi ò bá wọn sí nídìí àbòsí o ìjàmbálátà ìyàbí báwo náà ṣe ń kọrin irọ́ ni kí gbogbo àwọn àgbàlagbà yìí bá dẹ̀ ń bá yín sọ̀rọ̀ ẹ máa tutọ́ sókè ẹ máa bú wọn ní ìtàn bá bí dánú yín kó bú mi ìtàn bá bí dá nínú yín kó bú mi ẹ bọ́ síta kẹ́ ṣe ṣó fún mi ẹ ní jẹ́ tán ẹ bú mi kò sí nǹkan tí gbogbo yín lè fi bú mi ju wípé fẹ́ kú nítorí ọkùnrin lọ obìnrin tí ò bá dẹ̀ máa ṣẹ́wó ṣe tí ò mọ̀ láti já síbí bẹ́ẹ̀ yìí ṣe ń já kiri ó máa ẹyọ kan ṣo tó bá ní bíi pé kéèyàn náṣọ kan èèyàn ò ní gbàdúrà káṣọ yẹn fàyà torí táṣọ yẹn bá fàyà èèyàn mọ̀ pé òun máa wà àwọn òwò mo dẹ̀ dúpẹ́ Ọlọ́run fúnra rẹ̀ ló gbaṣọ ọ̀dọ̀tí lára mi ó dẹ̀ gbaṣọ ẹ̀yẹ aṣọ yìí ó gbé wọ̀ mí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ ẹ pọ́ìntì èèyàn kan lára àwọn fáǹsì yìí tẹ̀ ń kó kiri ẹ pọ́ìntì èèyàn kan tó ti ṣoríire látara yín lọ ẹ ra Bíọ́lá mi Ayọ̀mí kàn má Bíọ́dún mi Ayọ̀olúwa ló ṣe yìí fún mi kì í ṣe ènìyàn ẹ rí Bíọ́lá Adébáyọ̀ àwọn ọmọ tán fi ń tọrọ ọmọ àwọn ọmọ téèyàn ní tinú èèyàn ń dùn tọkàn èèyàn ń balẹ̀ àwọn ọmọ olóríire ẹ rí nídìí ìdọ̀tí gbogbo yín yìí tí ilé oge tó ge jẹ Ọlọ́run bá wa fàlùbáríkà sí kò ń ṣe ìgbà tó bá ń fún yín lówó kẹ́ tó mọ̀ pé candidate tó jẹ́ kẹ́ fóòtì fún rẹ̀ you don't need it tí candidate yẹn bá ti convince yín to your ability ẹ lọ fóòtì fún tó bá fẹ́ convince ẹnì kejì ẹ pé kó tẹ̀lé candidate yẹn kò ń ṣe by violence you will try to talk that person time to time o mama canvas for nito ohun yẹn time to time ló mama ṣe bó ṣe ń ṣe politics nìyẹn kò ń ṣe pé kẹ́ bọ́ sórí social media kẹ́ máa ṣépè fúnra yín búra yín ẹni tí ò tẹ̀lé candidate mi ẹni tí ò ṣe kíní kan for what ṣé ń tẹ̀lé candidate nítorí nǹkan tó ti ṣe fún yín ni àbí nítorí nǹkan tó fẹ́ ṣe fún aráàlú ṣé nítorí nǹkan tó ti ṣe fẹ́yìn lẹ ṣe ń tẹ̀lé wọn àbí nítorí nǹkan tẹ́ fẹ́ convince wọn pé kàn ṣe fáráàlú answer me gbogbo yín dẹ̀ most of you dẹ̀ ń wá sí America ẹ̀ ń wá sí ìlú òyìnbó ẹ rí bí ìjọba ìlú òyìnbó ṣe rí ẹ rí bọ́n ṣe ń ṣe ẹ rí bọ́n ṣe ń ṣe ẹ dẹ̀ yára yín ní brain ẹ dẹ̀ yára yín ní brain kí ni nǹkan tó dé ẹ̀yin àsáwọ̀ MC Olúọmọ àwọn tó jẹ́ tẹ́ MC Olúọmọ gangan ẹ rí wọn kó wá máa ṣe show of shame yìí lórí social media wọn ò ṣe show of shame kí ni nǹkan tó dé kán lè mọ̀ pé MC Olúọmọ kán lè mọ̀ pé close mọ̀ kí ni kí Ṣàjẹ́ ṣe kí ni kí Kẹ́mi Kórèdé ṣe kí ni kí Bímbọ́ Success ṣe ó dẹ̀ kelo tẹ̀rí Saheed Balógun kó bọ́ sórí social media kó wá máa ṣe nǹkan tẹ́ ń ṣe àbí bọ̀dà Yínká Quadri ó dẹ̀ mélòó ẹ wò Jẹ̀bú coded ọmọ Yẹmi coded ló ń fi gbogbo show ẹ̀ ṣe lánàá àtijẹta coded ló fi ń ṣe kò búyàn kò báyàn jà ó lọ sí polling booth ẹ̀ anybody ò mẹ́ni tó fẹ́ dìbò fún kò sí nǹkan tó kàn and most of you tẹ́ gbowó lọ́wọ́ MC Olúọmọ I am saying it publicly 70% yín candidate MC kọ́lẹ̀ dìbò fún but nítorí pé wọ́n ti trust yín wọ́n ti believe pé wà lóyà sáwọn wọn ò fi yín sílẹ̀ káná bá gbogbo yín wọnú secret corner tẹ́tí lọ cast post yín yẹn wọ́n á rí pé ẹlòmíì lẹ dìbò fún because bẹ́ẹ̀ ṣe ń gbójú síta pé ẹ̀ ń ṣe tẹ̀mísí bẹ́ẹ̀ náà lẹ̀ ń gbójú sábẹ́lẹ̀ pé ẹ̀ ń ṣe tàwọn kan nítorí àwọn tó kù náà ń convince yín lẹ́yìn ẹ̀dẹ̀ ẹ̀ àṣọ wọn pé má wọ́rì owó wọn ni máa gbà má wọ́rì ẹ̀yin ni máa dìbò fún and that was what all of you did níjọ́ Saturday ẹ wá bọ́ síta ń sì ẹ̀ ń pariwo òṣì ẹ ń pariwo ń ṣe ló jẹ́ ká MC kó gbé omi ayélujára lálẹ̀ fún gbogbo yín pé ẹni tó bá dìbò fún Tinubu nínú yín tó mọ̀ pé Tinubu lòun dìbò fún kó máa mu omi ayélujára yìí most of you máa sá sẹ́yìn ni ẹ ní lè mú ẹ máa sá sẹ́yìn ni ẹ ní lè mú wọn bí yín dá ẹ sá sẹ́yìn ni kí ló dé loyalty orí social media kí ni nǹkan tó dé ẹ wà àwọn youth yẹn wọn ò níṣẹ́ most of them ò níṣẹ́ wọn ò lóúnjẹ tán máa jẹ wọn ò ní anything most of them ò tí ẹ wẹ̀ ẹ wò wọ́n ẹ mà sí ẹ wo bọ́n ṣe bọ́ síta ẹ wo bọ́n ṣe bọ́ síta wọn ò dẹ̀ wá bá yín ṣe show of shame lórí social media
Kí ni nǹkan tó ń ṣe yín? Ẹ jọ̀ọ́ àwa jìyà iṣẹ́ yìí ni o. A dẹ̀ máa jọrọ ẹ o. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti ẹ̀ tí bẹ̀rẹ̀ sí jọrọ ẹ̀. Wàláhì a máa jẹ́ dọjọ́ alẹ́ ni. A máa jẹ́ báwọn Gábélò ṣe jẹ́ títí tán tún fi láwọn ọmọ lọ́wọ́. Àwa náà máa jẹ́ a máa fi lọ́mọ ọmọ. Wàláhì kí Fọláwẹ̀ kó di pilot, kó di engineer, kó di doctor. Òun náà sì máa appear nínú movie Nàìjíríà. Bó ṣe jẹ́ British tó wàláhì á appear nínú movie Nàìjíríà. Á appear nínú movie Hollywood. Kò sí nǹkan tó fi ń ṣèyàn. Ẹ jẹ́ má bàjẹ́ fáwa o. Àwa ní nǹkan, a ní ẹrù ní iṣẹ́ yìí, ẹrù ẹlẹgẹ́ ẹ̀yin ni tarọra ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí tá ń protect ẹ̀. Àwọn association mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ambassador ni, ANTP ni, Tampa ni, à ń gbé wọn gẹ́gẹ́ báyìí tó gbọ́dọ̀ fọmọ wa lọ́wọ́ ni. Kò ń ṣẹ̀yìn tẹ́ ti gbé wọn wá sórí social media tẹ́ ti là mọ́lẹ̀ pàó tẹ́ ti fọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o. Ọlọ́run mo fi bẹ̀ yín o. Ẹ jọ̀ọ́ o. Bẹ́ bá ṣera yín, ẹ pera yín sí kọ́nà, ẹ fẹjọ́ ara yín sunra yín. Kò ń ṣe ìtẹ́wá máa bọ́ sórí social media. Èèyàn kan bímọ, èèyàn kan ò bímọ, èèyàn kan gbélé pákó, èèyàn kan gbélé block, èèyàn kan gbélé àbẹ̀tẹ̀. Rubbish ni gbogbo ẹ̀. Ọmọ tó bá ní dignity, ọmọ tó ní self esteem, ọmọ tó ní tó ní self respect, tó wà respected, tó wà respectful. Òní máa wá bọ́ sórí social media wá máa ṣe show of shame lọ́tún lósì. Òní máa wá ṣe ẹ̀yà ara yín brain. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. I am repeating it again. Ẹ jọ̀ọ́, please, all our presidents, the 3 associations that band Yoruba Nollywood together, even the NANTAB of the English, all these useless breathing that are just messing up the entertainment industry, the movie industry for us, please cast them out from your cast list if you have them there. Throw them into the